Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò Ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun ló sàn ọmọ olè lóru. Olè tí káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí òlẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú oró ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Orí mi jẹ́ ńlá má jẹ́ ń kó ẹlẹ́dàá mi má mà jẹ́ ń kú jẹ́ ńlá nítorí orí ẹni ní gbéni tá a fi dádé owó. Orí ẹni ní gbéni tá a fi léjì gbàrà lẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ni àtàrí ẹni ní gbéni tá a fi lò mọ́sáàjì aṣọ ọba àti tanná yanranyanran. Ẹlẹ́dàá mi gbèmí o jẹ́ kí n là bí ẹlẹ́wì odò wọ́ lọ síwájú ayé kí n tí mo tẹ̀lé ọ wọ́n jẹ́ kí n bá wọn tayọ̀ láì jẹ́. Ǹjẹ́ ìbà lọ́wọ́ Ọlọ́run ọba àjíkí gbèǹgbènìkè awo mọ́ṣẹ́ gbé ọba lẹ́ni ọba lánàá ọba lọ́jọ́ gbogbo ọba dàgbà mọ́pàròyè paríparí ọlá Èdùmàrè tó ń fi ọ̀rọ̀ pàṣẹ tó ní iná máa múrùhù ìdá àràdà ṣayán àyàkún láláwó kọ́n fàyàkùnù. Ibẹ̀ yìí náà lẹ́ni látètè kọ́ ṣe lọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ sì wà pẹ̀lú ẹ̀yin Ọlọ́run gangan sí lọ̀rọ̀ náà. Lè la fi ń kí yín wípé ẹ káàbọ̀ sórí ìkànnì Ìgbàgbọ́ Yorùbá níbi tí a ti mú ọ̀kan òjọ̀kan nípa àṣà àti ìṣe àti àwọn ọ̀nà tá a gbà tá a fi lòlẹ̀ ayé nírọ̀rùn wá sí ojú wòran yín. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ọmọlójúde ilẹ̀-ẹsẹ̀ ní Ìkírun Àgùnbẹ́ náà ló kọ́ mi iṣẹ́ mọ̀ pé máa ń sọ pé Kóìkí báyìí ni wọ́n ń kóyán lé bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ ni gbàlódé làárùkà kókò. Ọ̀rọ̀ la fẹ́ sọ̀rọ̀ bá lónìí ọ̀rọ̀ àwọn èèyàn wọn mọ ìyàtọ̀ tó wà nínú bá a ṣe lu ọ̀rọ̀ bá a ṣe ní ojú ọ̀rọ̀ náà la ní òdì ọ̀rọ̀. Lára ojú ọ̀rọ̀ láti rí àwọn ọ̀rọ̀ tá à ń pè ní àwọn ọ̀rọ̀ ire àbí ìwúre àbí ọ̀fọ̀ ire. Ọ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa nítorí pé a faramọ́ àwọn bàbá wa nílẹ̀ kóòtù òjìrè a faramọ́ àṣà àti ìṣe wa a kàn ń sàmúlò mọ́là a mú ti àwọn àtọ̀húnrìnwá díẹ̀ a mú tiwa díẹ̀ tí kì bá ṣe pé ẹlòmíì jẹ́ Yorùbá tí ẹ lè mọ̀ wípé ọmọ Yorùbá ni nínú ọ̀rọ̀ ẹ̀ ló fi jẹ́ pé ibikíbi tí wọ́n bá ti sọ̀rọ̀ pé ẹ wúre fún wa ẹlòmíì òkú pé àwọn ẹlẹ́bọ rèé o àwọn olóòṣàrè àwọn ológun ní ìre ẹ wúre fún wa èdè bàbá wa nílẹ̀ kóòtù òjìrè ni àdúà tá a máa wí èdè àjòjì ni ẹ jẹ́ kí ó lọ yé wa tá bá ń sọ̀rọ̀ nípa àwúre ọ̀rọ̀ rí náà mọ̀ ń sọ ń bẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ tá à ń sọ nípa ọ̀rọ̀ ire àbí ìwúre àtinúwá elédùà àti ẹ̀mí ní máa ń sopọ̀ látinú tí mo fi jáde ẹ̀yin ẹ wo àwọn tó máa ń ṣàdúrà yẹn kódà tó àwọn wòlíì àbí àwọn àfà àbí àwọn bàbá wa nílẹ̀ kóòtù òjìrè tó bá ń wúre wọn ó máa mú ìṣe ẹranko ìṣe ìtàn àwọn tó ti lọ àti ìhùwàsí ojú ọjọ́ òun ni wọ́n máa ń sopọ̀ láti fi wúre nítorí pé wọ́n gbàgbọ́ nínú àṣẹ tí Elédùmarè fi sí inú nǹkan wọ̀nyí. Fún àpẹẹrẹ àwọn bàbá wa máa ní ilẹ̀kùn kì í tì mọ́jọ́ kọ́jọ́ mọ́là ẹ dákun ṣe bẹ́ẹ̀ kọ́
so ṣe ṣe kẹjọ mọ́là ni ṣéyìn jẹ́ ọ̀rọ̀ aburú. Àwọn bàbá tún á máa wí pé bẹ́ẹ̀ ni ojú kì í pọ́n sí kó mọ́là. Ṣé ẹ mọ̀ pé ìṣesí igi oko ọ̀nà bàbá wa fi fú ewúre o, ojú kì í pọ́n igi oko ìsìn oko kó mọ́là. Èmi ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí dandan máa là ní tèmi, nítorí pé àwọn bàbá wa gbàgbọ́ pé àṣẹ Ọlọ́run Elédùmarè wà nínú àwọn ara igi oko tẹ́lẹ́dù àdá. Àwọn bàbá wa tún wá máa lo ìṣesí ẹranko láti fi wúre, bí kí wọ́n ní ẹkùn kì í jẹ́ràn kàsì títóbi rí Ọlọ́run. Ìṣesí ẹranko àṣẹ ni tí Elédùmarè fi sí ẹran ara ẹkùn wípé oúnjẹ tó bá ti jẹ́ tàná kò ní jẹ mọ́. Àwọn bàbá wa máa fi wúre pé ẹkùn kì í jẹ́ràn kàsì. Èmi Kọ́lá Ọlátúnjí owó tàná ti di kàsì lọ́wọ́ mi, ti jojoojúmọ́ ni kíwèé Elédùmarè ó máa ti sí mi. Lára àwọn ọ̀fọ̀ àti àwọn ìwúre táwọn bàbá wa ń lò tán fi ń lólé ayé nù, bí kí wọ́n jí láàárọ̀ kí wọ́n ní àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là. Ìwọ ọmọ ìyá mi tóun láǹfààní àti gbọ́ mi, ibo ló ti rí kóru dúdú kí mọ̀lẹ́ ò mọ̀ yọ níjọ́ kejì? Kò sí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí àṣẹ ni lọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa, ó sì fún wa láti máa lò ó. Àwọn bàbá ẹ rí i pé ẹni tó bá fẹ́ràn láti máa wúre, àwọn ẹ̀mí kan máa ń sọ̀rọ̀ sí wọn látinú. Ọ̀rọ̀ yìí ni wọ́n ó sọ síta lákòókò yìí, gbogbo tí wọ́n bá sọ ti dàṣẹ o, ọmọ kóòtù òjíire. Ìtí mo wá ń sọ ni wípé látara àwọn ọ̀fọ̀ ire yìí, níbi tá a ti rí wípé tá a ti rí àwọn bí àwọn bàbá ṣe lu ọ̀fọ̀ rí, àwọn bàbá wa máa rán ọ̀rọ̀ ńṣẹ́ ni. Ẹ sì wá gbọ́ o, gbogbo ẹni tó bá lè rán ọ̀rọ̀ ńṣẹ́, rántí pé ọ̀rọ̀ náà ń padà wá bá ọ. Bó bá ṣe pé ọ̀rọ̀ rere lọ ránṣẹ́ sínú afẹ́fẹ́, ń padà wá ń bọ̀ wá bá ọ. Bẹ́ẹ̀ ni a ní àwọn ọ̀fọ̀ aburú àbí ọ̀fọ̀ òdì àbí ọ̀rọ̀ òdì. Lára àwọn láti rí èpè, lára àwọn láti rí àsísán tán pè ní àsán, lára àwọn láti rí gbẹ̀tugbẹ̀tu àti àwọn agbára mi táwọn èèyàn ń lò láti fi sọ̀rọ̀ sínú afẹ́fẹ́. Gbogbo ọfà tá a bá ta sínú afẹ́fẹ́ ń padà bọ̀ wá bá ni. Àmọ́ ká lo ọ̀rọ̀ rẹ̀ yìí fún àǹfààní ara wa, bí ká jataare ká fi sọ̀rọ̀, bí ká mú ewé àbámúdá kárùn sẹ́nu ká fi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sì jẹ́ tiwa. A lè ṣe ẹyin pẹ̀lú ewé làpálàpá funfun àti pupa, ká bó ká sọ gbólóhùn sí, ká sọ̀rọ̀ sí látinú wá, ká jẹ́ ká ìsàwúre. Ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ á lu ọ̀rọ̀ síbi tó yẹ. Ìdílé tí wọ́n fi ra tayín lólobó wípé ìwé kan ń bọ̀ bá a ṣe lu ọ̀fọ̀ rí fún ìlọsíwájú àti ìtẹ̀síwájú wa. Tó bá jáde yóò kárí ayé. Ẹ jẹ́ ń dúró báyìí lórí ọ̀fọ̀ rí yìí. Ẹ máa bá share fídíò yìí, ẹ bá subscribe, ẹ like ẹ sì comment, káyọ̀ lè rí wípé ọmọ kóòtù òjíire náà ló ń ṣe. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ló kọ mí lẹ́ẹ̀kan sí, ọmọ olójìdé lẹ́sẹ̀ ń kírun àgùnbẹ́. Ire o. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye, ẹ jẹ́ ká máa gbọ́.